Orúkọ mi ni Ọláyọmí Kóìkì tí gbogbo wa mọ̀ sí Kóìkì Media. Èní ni 19th of April 2025. Ìkéde yìí ó wá láti ọ̀dọ̀ bàbá wa Dr. Chief Sunday Adeyemo fún gbogbo ọmọ Yorùbá tí a jọ wà nínú Yorùbá Nation Movement àtẹni tí Yorùbá Nation Movement tí ó bá wà ní inú ẹ̀ àti ìgbáyé ẹ̀ pé kí ilẹ̀ Yorùbá kó dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Ẹ jẹ́ ká kà á kí èdè Òyìnbó ló fi wá, àwa ṣe èdè Yorùbá ẹ̀ tó máa wá láti iléeṣẹ́ wa. Gẹ́gẹ́ bí agbẹnusọ fólóyè, eléyìí jáde láti iléeṣẹ́ wa tí a mọ̀ sí Koiki Media, bringing the world closer to your doorstep. Before the Nigerian independence, our fathers, led by Pa Obafemi Awolowo, created an organization, Egbe Omo Oodua, and it later became Afenifere I when the Yoruba nation self-determination struggle began. My father, Professor Banji Akintoye, started Ilana Omo Oodua with his followers. So in line with the footsteps of my father, Awolowo, and Professor Banji Akintoye, I, Dr. Chief Sunday Adeyemo, popularly known as Sunday Igboho, I am announcing the creation of IFELODUN APΑPO OMO YORUBA. That will be the general group. IFELODUN will have many subgroups like IFELODUN Elite, IFELODUN Youth, IFELODUN Diaspora, and so on. IFELODUN is more than 2 years old and it is growing, but as I thought of Afenifere, I realized that we, the new generation, also need a voice. So I want to create something for us, and you have it. My friend Gani Alagbala is the new president of IFELODUN, and you all know him and his capabilities. So my brothers and sisters, Omo Yoruba Tata, if you love me and you love Yoruba as a nation, go and join IFELODUN in your village, town, cities, and country across Yoruba land and as well the diaspora. Let's make it big. Let's make it the voice and the choice of the generation and the next, so that after after Yoruba is independent, it will also become more than Afenifere. My name, as it says, Olayomi Koike, speaking on behalf of Dr. Chief Sunday Adeyemo Igboho, the founder of IFELODUN APAPO OMO YORUBA. Fún àǹfààní ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń gbọ́ wa, eléyìí ló wá láti iléeṣẹ́ wa tí à ń pè ní Koiki Media, bringing the world closer to your doorstep. Àtẹ̀jíṣẹ́ yìí ni ó wá látọ̀dọ̀ bàbá wa Dr. Chief Sunday Igboho láti kéde fún gbogbo ọmọ Yorùbá tó wà ní ilẹ̀ Yorùbá àti tó wà ní òkè òkun pé kí ẹ lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ ìfẹ́lódùn, nítorí pé bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ni wọ́n kọ́kọ́ dá ẹgbẹ́ ọmọ Oòduà sílẹ̀ kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí pè ní Afẹ́nifẹ́re. Àmọ́ nígbà tí bàbá wa Professor Akintoye tí wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò Yorùbá Nation tí a mọ̀ sí Yorùbá Self-Determination Movement, ó wá di dandan pé nígbà yẹn wọ́n pè ní Ìlànà Ọmọ Oòduà pẹ̀lú àwọn tí wọ́n jọ bẹ̀rẹ̀. Àmọ́ bàbá wa Chief Sunday Igboho wá fi ń dá wa lójú pé àwọn náà fẹ́ lọ ní ìlànà ti àwọn bàbá wa méjèèjì pé kí gbogbo ọmọ Yorùbá ń kọ́ o, kí wọ́n tẹ̀lé ẹgbẹ́ ìfẹ́lódùn tí wọ́n dá sílẹ̀ láti bí ọdún méjì tí ó ti ń gbèrò. Wọ́n ní ìfẹ́lódùn yìí á ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ka tí ó máa wà lábẹ́ ẹ̀ tí olúkálukú máa lè máa rí titi ẹ̀ ṣe nínú ẹgbẹ́ náà. A máa ní ẹgbẹ́ ìfẹ́lódùn ọ̀dọ́, ẹgbẹ́ ìfẹ́lódùn ti diaspora àti ẹgbẹ́ ìfẹ́lódùn ti elite. Ìfẹ́lódùn gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀, ó ti ń lọ bí ọdún méjì nísìn tí bàbá wa olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho ní kí wọ́n dá sílẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó nífẹ̀ẹ́ Yorùbá, àti eléyìí á tún máa jẹ́ gẹ́gẹ́ bí agbẹnusọ fún gbogbo ọmọ Yorùbá nílé àti lóko. Wọ́n wá ní ká fi tó wa létí pé aláṣẹ ẹni tó máa darí ẹ̀ ní wákàtí ni ọ̀rẹ́ àwọn tímọ́tímọ́ tí gbogbo wa mọ̀ sí Gani Alagbala. Àwọn ni current president ẹgbẹ́ ìfẹ́lódùn, pé àwọn dẹ̀ mọ ipa takuntakun tí wọ́n máa ṣe, pé kí gbogbo ọmọ Yorùbá àtàtà ń kọ́, tí ẹ bá nífẹ̀ẹ́ àwọn, kí ẹ lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ ìfẹ́lódùn ní gbogbo àyíká yín, ní abúlé yín, ní cities, àtẹ̀yin tí ẹ wà ní diaspora,
kí eléyìí lè jẹ́ ẹni tí a máa fi ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún ilẹ̀ Yorùbá. Orúkọ tèmi ni Ọláyọmí Kóìkì tí gbogbo yín mọ̀ sí Kóìkì Media. Eléyìí ni mò ń gbẹnu bàbá wa Olóyè Adéyẹmọ Ìgbòho sọ̀rọ̀ tí a mọ̀ sí Dr. Chief Sunday Igboho. Èní ni 19th of April 2025. Oòduà gbè wá, kò ní gbé ọ̀dàlẹ̀. Yorùbá nation no going back.